gẹ́ẹ̀tì tamarind tí Yorùbá ń pè ní èso àjàgbọ̀n, Haúsá ń pè ní samia. Wàá rọra gbó sómi, wàá dẹ̀sẹ̀, wàá rọra dà sínú kọ́ọ̀pù kan bí wàá ṣe máa ṣe lójoojúmọ́ nìyẹn. Wàá wá bá mi wá èyí tá a ti ṣe òun leléyìí, John ní èyí tá a ti ṣe leléyìí, ṣùgbọ́n wàá bá mi wá okó òbúkọ, wàá bá mi wá okó esé tá a mọ̀ sí àyú, wàá bá mi wá ọ̀gẹ̀dẹ̀ àgbagbà dúdú, wàá bá mi wá èso pàǹdọ̀rọ̀ sáìsì tó bá fẹ́, èyí tí ò tí gbó tán èso pàǹdọ̀rọ̀. Wàá wá bá mi wá ewé ẹ̀yìn olùbísowó, èso abèrè, kànáfùrù, ewé jìrìn tútù. Wàá gún gbogbo nǹkan wọ̀nyí lágúnmu, wàá sa àgbẹ̀, wàá wá jọ bó ṣe máa fún ẹ leléyìí. Èso támárìndì tó ti ṣe yẹn òun ló máa fi mú ṣíbí kan láàárọ̀ ṣíbí kan lálẹ́. Farabalẹ̀ kó gbọ́ṣẹ́ tí kìíní ìṣe ṣíwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 2044237680. Account number fáwọn ọmọ aláìní 2044237680. First Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní di nọ́mbà wa ẹ kọ́ọ̀lù wa direct àbí kẹ́ WhatsApp wa lórí +234-810-913-1425. ẹ WhatsApp wa lórí +234-810-913-1425. kíṣẹ́ wo ló ń ṣe? Ó ń ṣiṣẹ́ fún Imarale, Ajira, Aróbòsá, Aróbòkú. Ó ń ṣiṣẹ́ fún Idakole. Bẹ́ẹ̀ ni ó dẹ̀ ń ṣiṣẹ́ fún Alemanpawa ló ń ṣiṣẹ́ fún gbogbo vein yẹn àti fún nǹkan ọmọkùnrin tó kéré. Sorry, heart ẹ̀ gangan nìyẹn. Nǹkan ọmọkùnrin tó kéré jọjọ, bẹ́ẹ̀ ni tó súnkì àbí nǹkan ọmọkùnrin tí ò gbéra dáadáa. Any kind of problem, reproductive organ fún ọkùnrin, ó ti yẹ yín nísìn lọ máa lò ó. Ṣé o mọ nǹkan tó ń jẹ́ reproductive organ? Nǹkan ọmọkùnrin yẹn so bóyá ó kéré ni, bóyá kò ṣiṣẹ́ dáadáa, bóyá ó ń dẹnu kọlẹ̀, bóyá ó ń slow, premature ejaculation, quick ejaculation, ó ti yẹ yín nísìn gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ló ń ṣiṣẹ́ fún. And for both natural and spiritual ó wà effective torí àwọn kankan ti pàdé ń bẹ̀, torí àjàgbọ̀n inú a máa fi ń dì pẹ̀lú evil. Àwọn material kan ti pàdé ń bẹ̀ tó yẹ pé ó máa ṣiṣẹ́ spiritual, bóyá wọ́n mú nǹkan ọmọkùnrin èèyàn, sorry to say, tó ra ń beat time la fi ń fast sọ̀rọ̀. So ẹ share program kó kan àwọn èèyàn lára, iṣẹ́ tó wà effective ni. Nǹkan ọmọkùnrin tó kéré, nǹkan ọmọkùnrin tí ò lè perform dáadáa, nǹkan ọmọkùnrin tó lè kéré yẹn ó póríṣiríṣi ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀. So ẹlòmíì wọ́n bímọ bẹ́ẹ̀ ni, ẹlòmíì dẹ̀ ní ó tóbi tẹ́lẹ̀ ó dédé ń kéré sí. Irú àwọn yẹn ní 100% láti lọ ṣiṣẹ́ yìí. Ẹni tí wọ́n bímọ tó bá ń lo orú iṣẹ́ yìí kó máa jẹ oúnjẹ òkèlè, a máa build díẹ̀díẹ̀ torí kò sọgbọ́n tó fẹ́ dá sí, wọ́n bímọ ni. Tó bá dẹ̀ ti wà active kò sọ̀rọ̀ ńbẹ̀ ká má parọ́. So iṣan ni, ẹ̀jẹ̀ kì í wọnú ẹ̀ dáadáa ni, kì í flow dáadáa ni. Gbìyànjú kó lọ ṣiṣẹ́ ìbí sínú láì tààlà. Tí fídíò ìránṣẹ́ gbogbo obìnrin tó ń wojú Ọlọ́run bá fọmọ ẹwà àwọn product wa tíyàwó mi fi ń hàn yín, made in India, packed in South Africa, bulldozer met fibroid, oyún ìju àti blockage tube. Bẹ́ẹ̀ ni ẹ get all in one natural herbs, gbogbo product wa made in India, packed in South Africa. They are all powder, sealed, then kini halal. Bẹ́ẹ̀ ni ibi tá lálẹ́ bá ti ń sọ̀rọ̀ aráàmù máa ń sá lọ ni. Transformer 1100 power fọkùnrin tí ó lè ṣe déédéé lọ́dọ̀ ìyàwó ẹ̀ kó mu pọ̀ mọ́ caterpillar àti miracle leaves. Ó wà very effective mẹ́tẹ̀ẹ̀ta. Caterpillar obìnrin tó ní sọmúroro ẹ̀dà, ó ti yẹ yín sí omi ń jáde lọ́mú ẹ̀ tó fẹ́ conceive infection, ẹ gẹ́tì caterpillar. Memory booster ìsọ̀yè Iliam ó lágbára púpọ̀ jù. Business light alákó síbi tẹ́wà àti product wa òde o. Black seed oil, virgin olive oil, black seed powder, gbogbo àwọn nǹkan wọ̀nyẹn làwọn ń tà. Ẹ dúpẹ́ fọlọ́run. Miracle leaves ewé ọ̀tọ̀tọ̀ 100 àti máa Zemzem la fi preserve ẹ̀, ó lágbára púpọ̀ jù. Ètò àwẹ̀ wà tá fi yanjú problem yín fún yín. Ètò àdúrà wà tá fi yanjú problem yín fún yín. Ètò sàárà wà tá fi yanjú problem yín fún yín. Àwọn halal powder, special powder wà tá fi yanjú problem yín fún yín. Ní secret gift fún yín ní evil world. Kódà àwọn ọ̀ǹtú wà bọ́rọ̀ ẹ bá gba odidi alukurani káwọn fún ẹ, ó gba yàsí, ó gba káfí, ó gba kùrìsíyù, olú àwọn oṣù méjèèjì, ó tún gbórúkọ Ọlọ́run Latifu wa Abu Fatahu Razaku Satar, gbogbo nǹkan mẹ́yẹn a máa hàn fún ẹ bismillahi ta'ala tí wàá lọ máa lò. Ní fìtọ̀fọ̀gbẹ́ tílíkà hududullah wa ma yuti illa wa rasulahu, ní kọjá inú àlá Ọlọ́run àti ti Ànábì Muhammad. Bismillahi ta'ala tó ránà mọ́mọ́ ni róòmù dẹwà kọ́ni kana lakum fi rasulillahi uswatul hasana. Tó bá wò pọ̀ ọ̀rọ̀ wa ṣe ń dá mọ́ tàbá kọ́ yín ní nǹkan, á sọ̀rọ̀ ayé, á sọ̀rọ̀ spiritual pẹ̀lú ẹ. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan láyé ìpẹ́rẹ́pátá àtàlùkẹ́ àmọ́ is spiritual. Ibi tí mo bá dé ni kò sọ̀rọ̀ mọ́. Bọ́sẹ̀ alála dikiri in kuntum ta'lamun, tó bá ní mímọ̀ nípa nǹkan bèrè nípa ẹ̀. Innahu yarakum wa qabiluhu min haythu la tarawnahum yatakabbatuhu shaytanu minal mas. Ẹ̀mí òkùnkùn wọ́n ń dàyàn láàmú, wọ́n rí yín tẹ̀yàn lè rí wọn, wọ́n ń fọwọ́ kàn yàn, wọ́n ti sẹ́ bí pẹ̀lú èèyàn.
so òun ni wàá fi máa treat gbogbo nǹkan tó bá ń ṣe both natural and spiritual. Ẹ fi fídíò yìí ránṣẹ́ o, ṣíbí kan láàárọ̀ ṣíbí kan lálẹ́, tó bá kù wákàtí kan tó fẹ́ lájọṣepọ̀ tún lo ṣíbí kan, wàá ti sókè àjàgbọ́n yìí, wàá ti fọwọ́ ṣe. Ìyẹn ni tamarindi yà tí Haúsá ń pè ní samia, tí Yorùbá ń pè lájàgbọ̀n, wàá ti sókè sómi, wàá ti fọwọ́ ṣe, wàá ṣe máa ṣe lóòjọ́ bẹ́ẹ̀. Kọ́ọ̀pù kan ó ti rẹ́dì, kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lálẹ́, wàá máa lò pẹ̀lú powder yẹn. Bismillah ta'ala, wàá máa gbéná wọlé dáadáa. Inna li izzata lillahi jami'a, gbogbo agbára Ọlọ́run bá lónìí. Tẹ bá nídìí ẹ contact wa, kò síbi tẹ wà tí product wa òde DHL la fún deliver all over the world. Àmẹ́yìn lẹ́ máa sanwó delivery. Má sálámù wa ilà.